Ikenne jẹ́ ìlú pàtàkì tó wà láàrin Ṣàgámù àti Odò Ògbólú nítòsí ìlísàn Remo. Ìlú pàtàkì tí ọ̀làjú ti dé ní Ikenne, ó sì jẹ́ ibùdó olú iléeṣẹ́ àgbègbè ìjọba ìbílẹ̀ Ikenne, èyí tó jẹ́ àkójọpọ̀ ìlú pàtàkì márùn-ún tí ṣe Ìpẹ́rù, Ìlísàn, Ògèrè, Ìrólú àti Ikenne. Agbègbè méjì gbòógì ni ó wà ní Ikenne Remo. Àwọn agbègbè náà ní Ikenne àti Ìdótun. Onírúurú àkọsílẹ̀ ni àwọn onímọ̀ ti kọ nípa ìtàn ìlú yìí, ṣùgbọ́n èyí tí àwọn ó ṣe àmúlò ní àkọsílẹ̀ Akínsànyà àti Oyèsànyà, eléyìí tí wọ́n ṣe láàrin ọdún 1892 sí ọdún 1960. Àkọsílẹ̀ náà fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ìlú Ilé-Ifẹ̀ ni àwọn tí wọ́n tẹ ìlú yìí dó ti wá. Wọ́n kọ́kọ́ tẹ̀dó sí Èésú, níbi tí wọ́n ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ ilé, kí ogun àti ọṣẹ́ iná jíjó ó tó sọ wọ́n di ẹni tó kúrò ní òrùlé. Òrùlé ògbódò tó jẹ́ babaláwo àti òbàrà tó jẹ́ ọdẹ ti wà lórí ilẹ̀ Ikenne àsìkò yìí ní gbogbo ìgbà náà. Nígbà tí àwọn ènìyàn Ikenne kúrò ní òrùlé, wọ́n kọjá lọ́dọ̀ àwọn olùgbé tí wọ́n pè ní Yawa, wọ́n sì dúró díẹ̀ níbẹ̀. Àjàkálẹ̀ àrùn búburú tó gbẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, pàápàá jùlọ àwọn ọmọdé, ló mú kí wọ́n ó sá àsálà fún ẹ̀mí wọn, tí wọ́n sì dúró lọ́dọ̀ àwọn ògbódò nígbà tí wọ́n rí bí wọ́n ṣe ń gbé ìgbé ayé àlàáfíà láìsí ìṣòro kankan. Báyìí ni wọ́n ṣe kúrò ní Yawa bọ́ sí ibùdó kẹta, tí í ṣe ibùdó ohun àkókò yìí tó wà nítòsí ògbódò. Nígbà tí wọ́n dífá, Ifá ní ibẹ̀ á gbè wọ́n. Èyí ló sì fà á tí wọ́n fi pinnu láti máa gbé pẹ̀lú àwọn ògbódò, tí wọ́n sì ń gbé ní àlàáfíà gẹ́gẹ́ bí Ifá ṣe fi hàn nígbà náà títí di òní. Ọdún pàtàkì tí ó kó gbogbo ọmọ ìlú Ikenne ní tilé toko pọ̀ ní ọdún Ereke. Eléyìí títí ọdún yìí tí ṣọdún 2021 jẹ́ ẹlẹ́ẹ̀karùndínláàádọ́ta irú rẹ̀ tí wọ́n ti ń ṣe é bọ̀, níbi tí tàgbàtèrè ìlú ti máa ń kóra jọ pọ̀ láti jọ fọwọ́sowọ́pọ̀ ṣiṣẹ́ fún ìdàgbàsókè àti ìlọsíwájú ìlú Ikenne. Wá máa tí ẹsẹ̀ wá máa pèdé o ní agbára lọ́run. Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo tẹ́ ti láǹfààní láti máa wò wá. Orí ìkànnì ìṣẹ̀dálẹ̀ Abinibi wa náà la wà. Olúwabùkọ́lá Adélékè yìí náà rèé. Lónìí tí a ń bá yín sọ̀rọ̀ yìí, ìlú Ikenne Remo la wà, níbi tí a ti ń ṣe pọ̀pọ̀ṣìnṣì ọdún Ereke. Ọdún Ereke yìí a gbọ́ wípé àjọyọ̀ odidi ọ̀sẹ̀ kan ni. Ní òní ọjọ́ 6 oṣù kọkànlá ọdún 2021, ó ní àṣekágbá ọdún Ereke ti ọdún yìí, níbi tí oríṣiríṣi ètò tí wọ́n ti pìyàmọ́ oríṣiríṣi ètò. Nínú eléyìí tí a ti rí ìtòlọ́wọ̀ọ̀wọ́ àti fífi ẹ̀bùn dá omidan Ereke ti ọdún yìí lọ́lá, eléyìí tí wọ́n á ṣe ní gbàgede ń bì. Ẹ̀yin ṣe farabalẹ̀ o, ẹ má rèbì kankan, ẹ máa bá wa ká lọ. Beautiful queen, Miss Odumosu, you are most welcome. Action Club International, dressed in green regalia. Of eminent Executive Committee Council of IDA, one and only
Awolowo is a prominent member of Executive Council of IBA, a member of Action Club International. It is interesting and seeing participation. Photographs with member of Action Club International. Members of Action Club International have been taking presidential handshake. Is now taking photographs with member of was a former ESCO member. They are coming here with a carnival-like cap, beautifully looking, matched with the actual design for 45th Ereke anniversary. They are really dancing this time around with speakers to match. This is cooking speakers. Wow, beautiful dancing steps. Ladies Club. God in praise is our motto. Can you please come forward for presidential handshake and group photograph? I hope the official photographer of IBA is here present. President get the presidential handshake and the certificate of participation. Oh my God, you do, oh my God, I'm listening to you. Oh yeah, I think a club has decided to donate 2 Okada motorcycles for IBA. It has been recorded. I know they are going to come. And the program with you. Please, Edo, congratulations, Golden Mercury. Classic Ladies Club. Classic Ladies Club. A powerful member club of IBA, made up of eminent personalities. They have produced people that served as Executive Council of IBA over years. Prominent among them is Mrs. Ikenne Pedro, a former treasurer of IBA. First is Ereke of the year 1983. They are coming here with 2 Okada, which I believe they want to donate to IBA Ikenne Security Council. Should be donated by IBA. I don't know. They are here with 2 Okadas with a very pretty flag. The president and members will go for photographs. They have a matching eyeglasses, same handbag, same glasses, same headgear, same necklace. With 2 Okada to match. Classic Ladies Club. Presidential Classic Ladies Club of Ikenne has been given presidential handshake, and they are to take group photographs with the president of the Ikenne Development Association. Can somebody come with their program, please? They look eminently sweet. Same bag, same shoe, same headgear, same glasses, same necklace, beads, beautiful beads.
And I hope they are going to donate these 2 Okada for IDA for the use of Ikenne security. Am I right? Yes. Ọdún ni ọdún Ereke ni ó ń dùn jù bẹ́ẹ̀ tí gbogbo ọmọ ìlú Ikenne sì ń wálé pẹ̀lú ayọ̀ àti ìdùnnú. A sì gbàládùra pé ọdún a máa rójú ìwòye ọdún tó ń bọ̀ a tún máa jọ pèsè síbí ni àtèmi àtẹ̀yin á ṣe lúgbàlúgbà ẹ̀. Kí ni àwọn nǹkan tí ó jẹ́ àfojúsùn yìí tẹ́ kíyèsí pé ó lè mú kí ti ọdún tó ń bọ̀ ó tún dùn títí èmi lọ tó ní láti ṣe? Wọ́n ti bẹ̀rẹ̀ dáadáa, wọ́n dẹ̀ ń tẹ̀síwájú bó ṣe yẹ. A rí oríṣiríṣi ẹgbẹgbẹ́ tí wọ́n gba ẹ̀bùn níbí lónìí. A sì ní àfojúsùn náà wípé nígbà tó bá di ọdún tó ń bọ̀, a gbọ́dọ̀ tó tẹ̀síwájú nípa àwọn ohun ìdàgbàsókè tí a lè fojú rí ní àárín ìlú Ikenne tí a lè tọ́ka sí. A sì ń rọ àwọn adarí ìlú yìí náà bákan náà wípé kí wọ́n ṣe eléyìí nípa ti ọ̀nà ni, nípa ti iléèwé ni, tàbí gbogbo ohun tí a lè pè ní ìdàgbàsókè ìlú Ikenne lápapọ̀. Kí Ọlọ́run kó rọ̀ wá lọ́wọ́. Àmín. Ẹ ṣe púpọ̀. Ẹ jọ̀ọ́ bá dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Ọ̀gbẹ́ni Títí Adébánjọ. Ẹ jàre, ẹ ṣé gan. A kú ọdún. A kú ìyèdùn, ẹ ṣé gan. Gbogbo ẹ̀mí gbogbo wa ṣe púpọ̀ láyé lágbára Èdùmàrè. Àmín, àṣẹ Èdùmàrè. Ẹ jọ̀ọ́ fún àǹfààní àwọn tí wọ́n wò wá nílé bá dárúkọ yín. Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Òkúlàlú Olúfẹ́mi, ẹni tí í ṣe igbákejì àwọn olùkọ́ ẹgbẹ́ àwọn olùkọ́ tí à ń pè ní NUT ní Ogun State. Ní ìpínlẹ̀ Ògùn. Ní ìpínlẹ̀ Ògùn, bẹ́ẹ̀ ni. Ẹ ṣé púpọ̀. Gẹ́gẹ́ bí olùkọ́, inú mi ti ẹ̀dùn fún bí tẹ́ ẹ bá yọ yẹn. A rí ní pàápàá jùlọ lórí àwọn ìdíje lọ́lọ́kan òjọ̀kan, àwọn ìdíje competitions tí wọ́n gbé kalẹ̀. Kí ni nǹkan tí ẹ̀yin rí sí? Ìdíje tí wọ́n gbé kalẹ̀ yìí ó jẹ́ nǹkan tó dára, ó jẹ́ ìwúrí fún gbogbo àwọn ọmọ iléèwé nítorí pé ìdíje yìí ló jẹ́ kí àwọn tó jẹ́ pé tí wọ́n múra dáradára tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n á múra dáradára sí ju ti tàtẹ̀yìnwá lọ. Fún àpẹẹrẹ inú ìdíje irú competition tí wọ́n ṣe mí báyìí lóyún fún Ereke yìí, mo láyọ̀ láti fi sọ fún gbogbo wa wípé iléèwé tí mo wà ètò à ń pè ní Mayflower School, àwọn ọmọ tó gbégbá orókè ibẹ̀ ni wọ́n ti wá. Àwẹ̀ o. Ẹ ṣé púpọ̀, kò sí problem. Ibẹ̀ ni wọ́n ti wá. Ṣé rí ìdíje yẹn àwọn school tó kù, àwọn ilé ẹ̀kọ́ tó kù káàkiri ní agbègbè yìí, àwọn náà ń múra, wọ́n ń tiraka láti lè mi ò mọ bí mo ṣe lè lo ní Yorùbá pé bíi ti Mayflower yẹn ní competition yẹn. Wọ́n sọ pé tó bá dọdún tó ń bọ̀ àwọn máa lọ túnra mú, àwọn máa make sure yìí pé àwọn kan wọ́n gba iyì yẹn lọ́wọ́ Mayflower. Tèmi rò yìí pé Ọlọ́run nìkan fúnra rẹ̀ ló ń ṣe torí pé ìdíje yẹn lọ́rọ̀ kan ṣá ìdíje yẹn mú kí àwọn ọmọ kí wọ́n túbọ̀ ṣe kíni, kí wọ́n túbọ̀ múra sí ẹ̀kọ́ wọn ju ìtàtẹ̀yìnwá lọ. Ẹ ṣeun púpọ̀. Tí a bá wá sọ̀rọ̀ nípa ti ọdún yìí gan, báwo ni ayẹyẹ Ereke ti ọdún yìí ṣe rí sí àwọn eléyìí tí a ti máa ń ṣe tẹ́lẹ̀? Kò sí yàtọ̀ náà púpọ̀, ṣùgbọ́n nǹkan tó fẹ́ mú yàtọ̀ wá díẹ̀ ni pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí ọmọ kan ní ìlú Ikenne tó jẹ́ pé ògbóǹtarìgì ló jẹ́ ní ìlú yìí, tó ló dàbí pé tẹ́ bá ṣàkíyèsí èrò òkun bó yẹ kó ṣe kún tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí nǹkan tó ṣẹlẹ̀ sí wọn yẹn. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó fún dáàbì gbogbo wa sí láti wà nígbà yìí lónìí. Bá a ṣe ń ṣe yìí náà bẹ́ẹ̀ kan náà lọ yẹn ṣe ìdíje ọdún yìí náà, Ereke ọdún yìí náà wọ́n ṣe ní lókì níwọ̀nba wẹ́rẹ́ jẹ́ torí kìíní yẹn ni ó yẹ kó ju báyìí lọ, mọ̀ pé èyí tó ń bọ̀ ó máa dùn ju báyìí lọ lágbára Ọlọ́run. Àbí ẹ ṣeun púpọ̀. Ẹ jọ̀ọ́ fẹ́ lẹ́ẹ̀kan sí fún àwọn tí wọ́n wò wá nílé, ẹ bá dárúkọ yín. Lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Comrade Òkúlàlú, the State Deputy Chairman NUT Ogun State. Ẹ ṣeun púpọ̀. Àwa nìyẹn o. Ẹ jọ̀ọ́ fún àǹfààní àwọn tí wọ́n wò wá nílé, ẹ bá wa dárúkọ yín. Orúkọ mi ni Comrade Ọ̀túnba Adédoyin Adésínà, President Ikenne Development Association, àjùmọ̀ṣe ìdàgbàsókè, ààrẹ àjùmọ̀ṣe ìdàgbàsókè Ikenne.
àárí àjùmọ̀ṣe ìdàgbàsókè Ìkẹ́nnẹ́. Gẹ́gẹ́ bí èmi ṣe jẹ́ ọjọ́ àṣekágbá ètò Ereke. Àṣekágbá ètò Ereke ti ọdún 2021 tá a wà yìí. Ẹ yẹ kí n kọ́kọ́ kí yín wípé ẹ kú ọdún, ẹ kú ìyèdún. Ẹ ṣeun àjọṣe pẹ́pẹ́ o. Àmín àṣẹ Ìdùmarè. Ẹ yẹ kí wọ́n mú báyìí gẹ́gẹ́ bí èmi ṣe jẹ́ ọjọ́ àṣekágbá ayẹyẹ Ereke Day. Kí ni àwọn ètò tí ẹ ti pìyàmọ́ fún ọjọ́ ìní? Àwọn ètò tí a ti yà sílẹ̀ tí a ti bẹ̀rẹ̀ òun ni títò lọ́wọ̀ọ̀wọ́ tí àwọn olóyìnbó ń pè ní carnival procession, tí àwa máa wo àwọn ẹgbẹ́ tí yóò gbòòrò orókè. Ẹgbẹ́ tó bá gbégbá orókè ó máa gba 1 million, ẹgbẹ̀rún lọ́nà 10 náírà. Lẹ́yìn eléyìí a padà wá síbí nígbà tá a bá gbà wọn wọlé, a gbà wọn lálejò. Oníkálùkù ẹgbẹ́ tẹ bá wò rẹ́gbẹ́rẹ́gbẹ́ gbogbo náà ti wà. Oníkálùkù ti gbé ìwé ìfinihàn wọn tó ti gbé síwájú ilé ìbòrí tí wọ́n wà lábẹ́. Wọ́n máa gba àwọn ọ̀rẹ́ wọn láti òkè òkun, láti àgbáláyé káàkiri ilẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n á papọ̀, á jẹ, á mu. Ọjọ́ ìní jẹ́ ọjọ́ tí a máa ń ka àwọn ohun tí a ti ṣe láàárín ọdún kan, àti pé àtúnfi ìpìlẹ̀ ìmíì tá a fẹ́ ṣe kí ọdún kan míì tó pé àtúnfi lélẹ̀. Fún àǹfààní àwọn tí wọ́n wá ń wò wá, kí ni nǹkan tó jẹ́ àfojúsùn ẹgbẹ́ fún ọdún tó ń bọ̀? Gẹ́gẹ́ bí a ṣe ń ṣe, tí ẹ bá gbójú sókè ní ọ̀kan yín, ẹ rí wípé a ní ilé kan tí à ń kọ́ tó gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀ lọ́ọ̀kan. Ó jẹ́ ohun ìwúrí fún wa, jẹ́ pé a ti wò wípé ilé ìgbàlejò ni, ilé ayẹyẹ àwọn èèyàn tó yẹ kó máa gba 2,000 èèyàn tí a bá ń ṣe ayẹyẹ, bóyá ayẹyẹ ìkómọ, òkú àgbà àbí ti ọjọ́ ìbí, ìgbéyàwó, àwọn tó àgbà 2,000 èèyàn. A dẹ̀ tún ní ètò wípé bí a máa ṣe yá wọn pé tí ìmọ́lẹ̀ bá wà, ó ṣòro kí ìwà jàgídíjàgan àbí ìwà láti dàlúrú àti àdígunjalè kí ó wáyé. Ara àwọn nǹkan tí a fẹ́ ṣe ni pé kí a pín kí àwọn èèyàn wa kí wọ́n bá wa máa ṣe àwọn iná ìgbàlódé tí wọ́n ń pè ní sólà. Àwọn kan ti ṣe díẹ̀ lọ́dún yìí, àtúnṣọ fún àwọn èèyàn káàkiri nítorí pé a máa mú ẹ̀rọ tí ayàwòrán amóhùnmáwòrán tó jẹ́ pé wọ́n máa gbé káàkiri tó máa fi máa wò ó, torí pé àwọn èèyàn tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ ibi kí wọ́n lè mọ bí àwọn agbófinró máa ṣe tètè mú wọn mọ́lẹ̀. Fún ààbò ìlú. Ẹ ṣeun púpọ̀. Àwọn irú àwọn èèyàn jàǹkànjàǹkàn wo wá ní kí a máa retí nínú ètò yìí? Ṣẹ́wọ̀n gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, ọmọ ìlú ń bí ni Professor Yemi Ọ̀ṣínbàjò. Ó máa ń wá lọ́dọọdún, ṣùgbọ́n a sì ń retí ẹ̀. Ṣùgbọ́n torí ìṣẹ̀lẹ̀ kan tí ó ṣẹlẹ̀ ní ilé alájà 21 tí ó wó yẹn, ọmọ Ikenne ni ó kọ́ ilé yẹn, òun náà dẹ̀ wà nínú ẹ̀. Ẹbí ẹ̀dẹ̀ ni, so kó má jẹ́ pé bóyá ó ń kẹ́dùn, kó má lè jẹ́ kó má wá, ṣùgbọ́n tí ó bá wá, a sì ń retí bóyá ìyàwó ẹ̀ ó lè wá. Ọlọ́run ní jẹ́ ká rí irú láabi bẹ́ẹ̀ mọ́. Lágbára Ọlọ́run. A ti retí ìyàwó olóyè Ọbásanjọ́, à ń retí gómìnà, à ń retí sáàmánù alága ìjọba ìbílẹ̀, gbogbo wọn náà ni à ń retí, àti gbogbo àwọn èèyàn jàǹkànjàǹkàn tó jẹ́ ọmọ ìlú yìí kí wọ́n wá jókòó sórí àga ńbẹ̀. Ẹ ṣeun, a dúpẹ́. Ọdún yìí ó dùn, àmọ́ ọdún á tún bá wa lálàáfíà lágbára Ọlọ́run. Ẹ jọ̀ọ́ torí àwọn tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, ẹ bá wa dárúkọ yín lẹ́ẹ̀kan sí i. Orúkọ mi ni Comrade Ọ̀túnba Adédoyin Adésínà, ààrẹ àjùmọ̀ṣe ìdàgbàsókè ìlú Ikenne. Ẹ ṣeun púpọ̀. Ìgbàmọ̀délé ní orí fọ́mọ́, ìgbàmọ̀délé ní orí májò, ìyàlódì ní sómi ṣeré. Yẹ́pà o, ìrọ̀dọ̀ náà pọ̀ ní.
fẹ́ mọ̀ ṣùgbọ́n náà ìgbà mọ̀délé mi ò rí fẹ́ mọ̀ ojú mi sómi. Adéwálé yẹ pa tí ó dùn náà bọ̀ mí. Yẹ pa o tí ó dùn náà bọ̀ sọ. Ìgbà mọ̀délé mi ò rí fẹ́ mọ̀. Ìgbà mọ̀délé mi ò rí fẹ́ mọ̀. Ojú mi ní sómi bẹ́ẹ̀. First call. Mo fi ẹ mọ padà lẹ́yìn ẹ̀mọ́. Mo búyọ́ mi sọ́kò. Mo rọ̀ka mi sọ́kò. Ewúrẹ́ àárọ̀ fi jẹ. Àgùntàn àárọ̀ fi jẹ. Èmi ò mọ àrò bẹ́ẹ̀ mọ̀ ṣe. Ọ̀nàkadé ẹ̀rẹ́kù ẹ̀mí tó kú. Gbogbo ọmọ Ikenne Ereke òní London nílùú Amẹ́ríkà ẹ̀kú àdúró kiri. Àwa ò fẹ́ irú ẹ̀ mọ́ o, a ò fẹ́ irú ẹ̀ mọ́. Ẹnu ẹni la fi kọ́ méje o, ọba wájú. Àwa ò fẹ́ irú ẹ̀ mọ́ o, a ò fẹ́ irú ẹ̀ mọ́. Kékeré yìí ó ṣíwájú o, a ò fẹ́ irú ẹ̀ mọ́. Wọ́n ti ní bí iná bá kú, ó bẹ̀rù wọ́jú ní ọmọ ní ìjọba ẹ̀mí a ò bẹ̀rù ẹ̀ mọ́. Wọ́n ní bí iná bá kú, afọmọ́rọ́pọ̀ ọ̀gẹ̀dẹ̀ ló kú o, afọmọ́rọ́pọ̀ a ò bẹ̀rù ẹ̀ mọ́. Kára wájú ṣe wájú ni, kéré ẹ̀yìn kú sẹ́yìn ní mo tọrọ. Ẹni tó bá ti wá sílé ayé yìí, aṣọ òbúra o, aṣọ òbúra o, ọmọ tá a bá bí sáyé. Ká tọ́jú ọmọ, ká ṣe dáadáa fún ọmọ, kọ́mọdé òun kó gbé wa sí, tábàdàgbà tá a bá dògbò. Ṣé yẹn ló wù wá ní Ikenne Ereke bí ìdí owó fẹ́rẹ̀ sí wa ò fẹ́ rẹ̀ mọ́? Ikú ọ̀dọ́. A ò fẹ́ ẹrú ẹ̀ mọ́ o, a ò fẹ́ ẹrú ẹ̀ mọ́.
àtọ́rí olúwa ṣẹ́gun ọmọ tó bẹ̀ lẹ́wọ̀n a ò fẹ́ ìwé ọmọdé wálé. tó fi dérí ìfẹ́ mi fẹ́ mi ò ọmọ tó ṣì fọ́nà a ò fẹ́ ìwé ọmọ. tó fi dórí mú sílíù ọmọ kàsáàlì o ọ̀túnba máa wọlé ọmọraba a ò fẹ̀rù ẹ̀ mọ́ ṣẹ́gun ọmọ àṣekú. Músẹ́ bẹ́ẹ̀ sí o. gbogbo ọmọ kẹlẹ Ereke ẹ má ronú mọ́. ọlọ́run ní ìgbà ni ẹ̀fà dúpẹ́. bàbá gbọ́dọ̀ òun ní ìwà ọmọ àpá dúpẹ́ ṣùgbọ́n ohun tá a bá fẹ́ ní ká sọ fún ọlọ́run ọba abáwa àdá sí àkókò ojú yé wà ó ti rọrùn ọkọ mi. yé wà ó ti rọrùn ọkọ sọ. ìjàmọ̀délé ń wò rí fọ́mọ́. ìjàmọ̀délé ń wò rí fọ́mọ́. ẹni tó bá kú ẹni tó yẹ kó kú lọ́jọ́ Monday kò ní kú ní ọjọ́ Tuesday o ẹni tó yẹ kó kú lọ́jọ́ Jímọ̀ ìyẹn ò ní kú lọ́jọ́ Sunday o ọlọ́wọ́n bá lọ́la tó so ọlọ́run ló lè fi gbogbo wa tó bá dáyé kò ṣe dáadáa tó bá dáyé kò ṣe dáadáa kò sẹ́ni tó gbà tó dáadáa. For music, it's time for dancing, it's time for to be merry, every day they can't go.
My father to a prayer. Moruwafu ìlú fẹ́mi lóye kábíyèsí o ẹkú èdè olúwayé mi sí. Moruwafu ìlú fẹ́mi lóye kábíyèsí alábẹ́nu àmà sáfì ẹkú èdè olúwayé mi sí mi. Ọtúnbọ̀tàdé tó yà á dé ìṣúná o. Ẹ kú oríire ìrìnàjò tó wọlé. Bàbá tí ń kájà ọba lẹ́ ọba mo súnmọ́ bá níwọ̀n ẹsẹ̀ kan. Ọ̀nà kádé mo jìnnà níwọ̀n ẹgbẹ́ ìdílé o. Arọ́bá àti lọ́ọ̀bá ọ̀pá àpá wa ni. Ereke. Ẹkùn kálẹ̀ ọba ọdún ayọ̀. Olúdótú sọ́lá rí òfin tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. Èmi ò jẹ́ kó yọ ọba kéré. Afẹ́nu orí ẹ̀ bá bàjẹ́ èdè wálé. Kò ní bàjẹ́ lórí ọmọ sọ́nàmẹ́ o. Ọlámẹ́tọ̀ pọ́fẹ́sọ̀ ẹ̀kú ọdún. Àwa Ikenne, àwa Ikenne o, alára ìdí owó pẹ́sọ̀. Áfíríkà táyì ni o. Barista lọ́yà mi ò àwùjọ mi ò. Ẹkú ọdún ẹkú ìyèdún. Sọ́kìdérí adé ẹ̀dọ́yìn Ọ̀túnba Adésínà. Ìkẹ́lẹ́ ìgbé lọ́mẹ́nà association. Our president ọmọba. Bímọ bóyè. Ìjẹ̀bú gbọ́ bíbí òṣèkọ̀ owó adé ẹ̀dọ́yìn. Ẹ bá mi ká àwọn àtòní miọ́. Lawal Abupa Tayi. Olúwaṣẹ́gun ọmọba. Àtọ̀túnba Lárẹ̀wájú mi ò tó jẹ́ Tímọ́tì. Ọmọ òye sọ̀yà ẹ̀kọ́ wa. Adédoyin pressy oh. Adésínà mi o, wọ́n dé mo ṣe ń dé. Ọ̀túnba bí mo gbóyè náà lé o, wọ́n dé mo ṣe ń dé. Ọmọ bá ti pọ̀, ọmọ tó rí tó yìí.
ká.